ṣé ẹ̀sìn Islam ṣe kó máa dìjà láàrin ara wa ṣá àbí ẹni tí ò ń ṣe mùsùlùmí náà ṣe ká máa bára wa jà? Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní jẹ́mẹ́ta yìí sìn tí a gbọ́ pé ààrẹ orílẹ̀-èdè wa lamẹ́ríkà ń bí báyìí wọ́n send message sí Nàìjíríà pé ogun ń bọ̀ látara pé àwọn aláburú wọn ni wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì. Lóòótọ́ lódodo àwọn aláburú yìí wọ́n ń pa mùsùlùmí wọ́n ń pa kìrìsìtẹ́nì, ṣùgbọ́n jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa, ṣé bí àwa náà ṣe ń preach Islam ní Nàìjíríà yẹn ṣé kò tó kó máa bí wàhálà kó máa fa ogun? Àwọn ọ̀pọ̀lọpọ̀ àfáà ṣe mí ní century táwa yìí, a tún máa sọ̀rọ̀ a tún máa lérí, a ní pé ànábì sọ wípé ká máa bá ta pa kèfèrí ẹni tí ó bá ṣe mùsùlùmí àbẹ́tí wá ní òun ṣe mùsùlùmí mọ́ ní century táwa yìí. Mo rí fídíò kan tí wọ́n play nípa àfáà kan tó ń sọ̀rọ̀ àdìs ànábì wípé ànábì sọ wípé ẹni tó bá ní òun ṣe mùsùlùmí mọ́ ẹ pa, ẹni tó bá bú ànábì ẹ pa. Àkọ́kọ́ náà lọ́dọ̀ tèmi èmi ò fara mọ́ àdìs bẹ́yẹn, ṣùgbọ́n ẹni tó ń sọ ọ̀rọ̀ yẹn tó ti wá ń sọ lórí social media ṣé kò mọ̀ wípé century tá a wà yìí kódà kánábì gan fún ara ẹ̀ padà wáyé gbọ́miyé wọ́n tó jẹ́ mùsùlùmí kí ànábì fún ara ẹ̀ padà wá sáyẹ́nsì kó gbúdọ̀ náà fẹ́ pààyàn tó gbóyè kó ṣe sìn. Nígbà ayé ànábì tí ẹ bá sọ pé àdìsí yẹn wọ́n mú wáńdà tẹ́lẹ̀ ò gbàgbọ́ ìlú mélòó ló wà láyé ńgbà náà. Tódà tí ara wàrà àwọn àkọsílẹ̀ kan tó já sí pé ó bá ti jọmọ́ pé pípa kò bá sì kò tá a wà yìí mú mọ́. So that tí ìjọba Amẹ́ríkà bá sọ pé wọ́n ń pa mùsùlùmí wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì ní Nàìjíríà ṣé àwa tá a jẹ́ mùsùlùmí fúnra ara wa ṣé ń wá sí pípa ló yẹ ká máa ṣe lásìkò yìí? Kò dẹ̀ sí nǹkan tó ń ṣọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ máa rí wọn o ẹja ní kànga ni wọn àìjáde ló ń ṣe wọn. Ẹ dákun tí ẹ bá bọ́ sí Western world ní gbogbo àgbálá ayé ẹ lè wò kò sí ìlú kan tó já sí wípé wàá máa nítorí wọ́n ń ṣe ẹ̀sìn kan wàá máa wá kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ̀sìn yìí. Ta ló sọ fún ẹ pé ìtí wọ́n ń ṣe yẹn gangan tí wọ́n bá gbà pé ìtí wọ́n ṣe yẹn gangan gẹ́gẹ́ bí Kùránì inna dina inda Allahi al-Islam Kùránì wàá sọ bẹ́ẹ̀ fún wa lóòótọ́ tí mo lè rí gbàgbọ́ bẹ́ẹ̀ but bẹ́ẹ̀ náà ni Báíbù ṣe sọ fún àwọn tó ń ṣe mùsùlùmí pé ẹ̀sìn tiwọn náà gangan lójú ọ̀nà ẹni tó ń ṣe ẹbọ náà òun náà ní ìgbàgbọ́ lójú ọ̀nà tó ń ṣe ni tó bá dẹ̀ wọn Ọlọ́run ní tí mo bá fẹ́ Ọlọ́run ní tí mo bá fẹ́ màá jẹ́ kí gbogbo ayé máa ṣe ẹ̀sìn kan náà ohun Ọlọ́run ló ní kí wọ́n máa ṣe mùsùlùmí kí wọ́n ló fi rẹ̀ mọ̀ lọ sí mùsùlùmí ni ẹni tó ò ṣe mùsùlùmí náà Ọlọ́run ní òfin mọ̀ náà tí ẹni pé kò ṣe wáàsí fún un tọ́lọ́run lè sọ fún ànábì Muhammad táwa ń tẹ̀lé náà nìyẹn pé ẹ ṣe wáàsí fún wọn ni la ikrafi dini kọ́dítà báyìí yánà rọ́ṣìdà má fi tipátipá mú wọn nínú ẹ̀sìn tó bá fi tipátipá mú wọn kò ní sẹ́ni tó máa ṣẹ́kù nínú ẹ̀sìn ṣùgbọ́n gbogbo àwọn tí ń dá sí pé a mú ẹ̀sìn lé kókó ṣé torí Ọlọ́run ni àbí torí ń ta fẹ́ jẹ ṣé torí ń ta fẹ́ jẹ ni tí ẹlòmíràn wà mọ method of dawa wáàsí tó yẹ kó ṣe láàrin ìwà àtọmọ àwọn ọmọ tó nǹkan kéwú ó yàtọ̀ sí wáàsí tó máa lọ ṣe nínú mọ́ṣáláṣí tó máa mú máìkì dání wáàsí tó máa ṣe ní mọ́ṣáláṣí ó yàtọ̀ sí wáàsí tó máa lọ ṣe ní public lecture wáàsí tó máa ṣe ní public lecture ó yàtọ̀ sí wáàsí tó máa tọ kámẹ́rà tó jú báyìí tó máa ní kò gbó wáàsí ti gbogbo ayé tẹ́tí method of lecture ẹlòmíì ọmọ túmọ̀ ẹ̀ kò máa tọ kámẹ́rà tó ju ọ̀rọ̀ tí ò ju ọ̀rọ̀ tí o lè sọ fáwọn ọmọ tó wú ẹ lọ òkè àdìs ànábì ó sọ báyìí o ká àdìs ká ọ̀rọ̀ Ọlọ́run ká àdìs àbúrò fáwọn ọmọ tó wú ẹ láàrin ara kọ́ wọn ní ẹ̀kọ́ kọ́ wọn lẹ́sìn yìí tó bá lè bẹ̀ sọ fún wọn tí wọ́n mọ̀ láàrin ìwà àtàwọn ọmọ tó yọ kọ́ wọn lẹ́sìn nìyẹn ó kọ́ wọn ní nǹkan tí Ọlọ́run àtànábì sọ nínú Kùránì kò tó burú jù bẹ́ẹ̀ tó bá ti di wípé o ti lọ sí mọ́tàlásí fẹ́lẹ́ ṣe wáàsí ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ lọ sọ mọ́tàlásí àwọn mùsùlùmí ló wà ń bẹ̀ ó mọ̀ wípé ẹni tó ń ṣe kìrìsìtẹ́nì tó ń ṣe mùsùlùmí lè wá sí mọ́tàlásí àfi tó bá ṣàtọ́jú hàn so that wáàsí tó máa ṣe nínú mọ́tàlásí fáwọn mùsùlùmí ẹgbẹ́ ọ̀tọ̀ ni tó bá ti wá di pé wà mọ́tàlásí o fẹ́ mú máìkì dání o fẹ́ ṣe wáàsí tí ará àtà máa gbọ́ rotẹ́ ni tí ò ń ṣe mùsùlùmí mọ́ tó fẹ́ sọ ládùúgbò má dá wàhálà lẹ̀ nítorí pé wọ́n jẹ́ mùsùlùmí ó wá mú máìkì dání ní àdúgbò kò máa sọ pé gbogbo ẹ̀yin tí ẹ kì í kírun ẹ máa wọná ni gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣẹbọ ẹ máa wọná ni ṣé wọ́n ló ní iná ni ṣé wọ́n ní tó burú jù ni pé ní tó bá tọ kámẹ́rà sí báyìí gbogbo tí wọ́n bá máa sọ lórí kámẹ́rà jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ àlàáfíà because Islam wa dinu salam a religion of peace ẹ̀sìn àlàáfíà ni ṣùgbọ́n gbogbo tó bá máa sọ tó mọ̀ pé ohun tó ń sọ mùsùlùmí kọ̀ọ̀kan ló ń gbọ́ ẹ ó gbúdọ̀ sọ ohun tó máa bí wàhálà àbí ohun tó máa sọ tó máa ní ọmọlàkejì ẹ lára tó dàtà bá nípa àwọn Boko Haram ń pa àwọn èèyàn Nàìjíríà nísìn kí ni wọ́n gbójúlé kò sí nǹkan tí wọ́n gbójúlé kọjá àwọn àdíìsì burúkú tí ẹ̀ ń kà tẹ́ ń sọ pé ànábì ló sọ òun ló ń jẹ́ kí ẹ̀mí àwọn èèyàn máa le ní kó ń jẹ́ kí àti pààyàn kò jẹ́ kó ju àwọn èèyàn lójú torí pé wọ́n máa ní lẹ́mìí pé pípààyàn táwọn ń pààyàn fi ń ṣe jihad ní jihad kọ́ man qatala nafsan muta'ammidan fajaza'uhu jahannama gbogbo ẹni tó bá pa èèyàn ó bá ló fi ṣe dáwà ní iná jahannama nílé ẹ̀ torí pé n tó ń bẹ nínú ẹ̀mí
ẹ̀mí tó ń bẹ lọ́run lórí wa rẹ̀ wọ́n tọ̀hún. ṣùgbọ́n àdánwò kan tó wà nínú Islam ti wa tó wà ní kò dẹ́ṣẹ́ àdánwò òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó náà wọ́n ń ṣe jihad lórúkọ Ọlọ́run lórúkọ ẹ̀sìn tó fi ń pa èèyàn yìí dákun ihun tí wọ́n máa ń gbójú lé ní ìgbà míì ni wípé tó dẹ̀ tó bó ṣe wà ní ẹ̀sìn wa náà ni pé báwọn bá kú ṣe táwọn bá pààyàn ọjọ́ táwọn bá fi lè rántí Ọlọ́run gẹ́gẹ́ bí àyà kan tó wà nǹkan pé wá ìzáfà álùfà ìṣẹ̀tàn àwùjọ lámọ̀ àǹfùsà àwọn zakarallahu fastaghfiru lidhunuba wa man lam yaghfiru dhunuba illa Allah. ìgbàgbọ́ ẹlòmíì àwọn aláburú yẹn ni wípé wá ìzáfà álùfà ìṣẹ̀tàn nígbà tí wọ́n bá ṣe aburú tó ti dẹ́ẹ̀mí àwọn èèyàn lógbòdò tó ti bà yé àwọn èèyàn jẹ́ tó ti pa àwọn èèyàn zakarallahu tó bá wá rẹ́dí pé àwọn fẹ́ túbá ní tó wà ní Islam wà nìyẹn o zakarallahu tó wọ́n ti pa àwọn fẹ́ túbá tó dẹ̀ kò sẹ́ni tó lè foríjì yàn ju Ọlọ́run tó bá tọrọ àforíjì gbogbo ẹ̀mí tó ti pa eré ṣòfò. tó ti jọba Amẹ́ríkà bá wá délé ni pé àwọn tí wọ́n ń parọ́ mọ́ ẹ̀sìn wípé àwọn fẹ́ wá gbé ogun tì wọ́n t'Amẹ́ríkà bá ṣe pẹ̀lú ọ̀nà tó tọ́ tó yẹ torí pé mo ní ìgbàgbọ́ kan lára tẹkinọ́lọ́jì tọ́lọ́run ṣe fún Amẹ́ríkà táwa ń gbé yìí t'Amẹ́ríkà bá fẹ́ pa ibì kan run dandan kọ́ ni kó àfẹ́ tàwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Ọlọ́run fún Amẹ́ríkà ní irinṣẹ́ débi wípé wọ́n ní irinṣẹ́ débi pé tọ́lọ́run bá ní pé wọ́n fẹ́ lọ pa ibì kan run ibi tí wọ́n lọ yẹn wọ́n lè ránṣẹ́ sí láti ibi tí wọ́n wọ́n láti Amẹ́ríkà bẹ̀ tó dẹ̀ bá débẹ̀. bèrè tàṣe àwọn bíi drum tàbí kí wọ́n pe kíní ibi kámẹ́rà tí wọ́n ti fi kámẹ́rà máa fòkè báyìí àwọn kíní yẹn kọ́ wọ́n dé pé tí wọ́n bá jù sínú kọ́ríà kan nú agboolé kan ó lè rìn láti irú Èkó dé Àbújá ó lè rìn pẹ́pẹ́ ní tó máa control ẹ̀ máa wà lẹ́kọ̀ọ́ tó dẹ̀ máa dé Àbújá for example ní omi ní kọ́ lọ bọ́ǹbù Àbújá o pẹ́pẹ́ tó bá rìn ó máa rìn pé ibi tí wọ́n wà náà tó máa control ẹ̀ kí ni yẹn fún ara rẹ̀ ló máa shoot ló máa yìnbọn tó wá pé lórí pé wọ́n wá fẹ́ wá pa àwọn aláburú yìí rẹ́ ni èmi tí wọ́n ti fi ṣòfò tó pọ̀ jù lórúkọ ẹ̀sìn tó ọ̀tá yàrá bá wá ṣẹ́kù nínú Kùránì máa yẹ fi ń parọ́ fún yẹn láyàwó òru òníkà tó máa wá lò mọ́ sí yìí o já ìdílé kò fara yẹn ipò ẹgbẹ́ lọ báwọn kẹfẹ́ níjà yẹn pé nísìnyí tó bá nítorí àyà Ọlọ́run sọ bẹ́ẹ̀ tó bá pa èèyàn wọn máa pa wọn náà o ẹ jẹ́ ká mọ ohun tá a máa sọ lórúkọ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àyà mi ìwọ ọ̀pọ̀lọpọ̀ àdìsí ní wa bí wá sí pé àní yọ́pọ̀ nínú tíra ṣùgbọ́n kò bá àwùjọ wa mu mọ́ bí kíyàn máa sọ ń sìn wípé ànábì ní ó wà ní Kùránì ni Kùránì sọ fún wa pé ẹ lè ná obìnrin fádìrìbù hùnà nínú Kùránì tóbìnrin bá ṣe ohun tí ò bá tọ́ ó ní fádìrìbù hùnà àwọn àfáwà dírẹ̀sì ẹ̀ wọ́n dírẹ̀sì ẹ̀ ní o àwọn àfáà dírẹ̀sì ẹ̀ ní pé ìdàtẹ́ bá fẹ́ nà ẹ fi tí aṣọ nà ṣé tí aṣọ Ọlọ́run sọ ni fádìrìbù hùnà ó dájú gidi fún ni ṣùgbọ́n ihun tí Ọlọ́run sọ tí Ọlọ́run sọ yẹn ṣó lè lò l'Amẹ́ríkà alam gbogbo ayé western world wọn bí ẹ̀dá kó fọwọ́ kan obìnrin wọn bí ẹ̀dá kó fọwọ́ kan wá ní pé torí pé o jẹ́ àfa Kùránì ló sọ fẹ́ pé gbogbo obìnrin tí ó bá ní obìnrin lóyìn ìbò ẹ̀wọ̀n ló lọ automatically ni direct entry ni lójú ìdùnnú jẹ́ tó yàn kan parọ́ pé mo nà wọ́n ní wọ́ọ́lọ́ màṣá mi ẹ̀wọ̀n lélẹ̀ ìfẹ́ bá mi wá yìí torí pé o mọ̀ wípé ìdájọ́ ẹni tó bá na obìnrin nílùú òyìnbó kò nẹja bá kan wọn kì í ná búrẹ́dì ẹ̀wọ̀n ni straight so that but Kùránì sọ fún wa pé fádìrìbù hùnà ẹ̀nà wọn tí wọ́n bá rí pé wọ́n ọ̀gbọ́nà Kùránì ló sọ bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan wà ìdíwú ìlàsẹ̀ bí lè rọ̀ bí kà bí ikímọ̀ ẹ̀mọ́ ìtumọ̀ olè làákàyè ẹ má torí pé Kùránì sọ àwọn ọ̀rọ̀ míì ọ̀rọ̀ Ọlọ́run ni ká máa yọ́pọ̀ lé wọn ò ní ká yọ́pọ̀ ní Kùránì kò ṣeé lò mọ́ alam western world táwọn lóun sin àwọn kan wáta àlè lò mọ́ ẹ má ìta máa rò pé ẹ̀sìn wa bẹ́sìn wa ṣe rí yẹn wọ́n kọ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ wọ́n kọ sílẹ̀ yẹn nípa pé ọ̀rọ̀ ànábì wọ́n kọ sílẹ̀ èmi ò fi máa dájú pé àdìsí kan ó wà sọ yìí àdìsí kan kò wà sọ ìbéèrè tí tèmi bílífù ni pé tí àdìsí tó ń sọ ń pa yẹn ṣé ó bá zàmọ́ níyì mu Kùránì ni pé tóbìnrin bá ṣe ohun tí ò dá tẹ bá ṣe wá àsìkò tí ò bá gbọ́ ó gbájú fún ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kìíní yẹn kò bá zàmọ́ níyì mu mọ́ kò bá kó máa sọ lórí mídíà mu kò bá mu kó máa sọ lórí mídíà pé obìnrin ẹ̀nà fádìrìbò náà àdìsí ànábì náà tó tọ́ wípé ten kóòtù wípé ànábì ó fẹ́ Aisha lọ́mọdún 6 ó bá sùn lọ́mọdún 10 tó bá rí bẹ́ẹ̀ tó ń bẹ̀ kò rí bẹ́ẹ̀ o tó bá rí bẹ́ẹ̀ kò bá zàmọ́ níyì mu mọ́ ẹ bẹ́ẹ̀ kàmọ́ sọ pé ẹ̀sìn wa ẹ má máa kun ẹ̀sìn Islam ní ẹ̀sìn pé ẹ̀sìn tí ò bá ìgbà mu Islam gbọ́dọ̀ máa bá gbogbo àsìkò mu ni àwọn ìfẹ́ ṣe àwọn ọmọdún 6 ó bá san ọdún 10 ṣé wọ́n lè ṣe irú ẹ̀ ta ló ṣe irú ẹ̀ nínú yín gbogbo ẹni tẹ́ ń ka àdíìsì yẹn ta ló ṣe nínú yín èwo nínú yín ló bí ọmọ lọ́mọdún 6 tó lọ fi ń fọ́kọ tó ní kọ́kọ́ yẹn kì mọ́ ìlọmọdún 9 kó máa kó bàṣọ fún bí wọn bá jọwọ́ l'Amẹ́ríkà ta wà yìí tó bá gbọ́ ọmọdún 9 sùn ẹ̀wọ̀n ló máa kú sí kí ni àbọ̀ máa sọ fún wa ń sìn pé àbẹ́bí ká wá múlé kókó àbẹ́bí ìfẹ́ ṣe àwọn ọmọdún 9 ẹ dákun torí tọ́ lọ ṣé wọ́n lè ṣe tó bá alámù mú tó bá western world mú mélòó Nàìjíríà ní gbogbo àgbáyé Saudi Arabia àgọ́ pé US ni ẹ lè gbọ́ bẹ́ẹ̀ pé ọ̀kan fún yàn kan lóyún gbọ́mọ kan sùn lọ́mọdún 10 ọmọdún 9 ní àdìsí ànábì tẹ́ ń kóòtì yìí pẹ́pẹ́ àdìsí ànábì náà ló sọ fún wa wípé tọ́mọ yín bá pé ọmọ ọdún 7 ẹ pàṣẹ fún kó máa kírun tó bá pé ọmọ ọdún 10 ní kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní nà ó túmọ̀ sí pé ọmọ ọdún 10 ó sì wà lọ́ndẹ̀ ẹni tá a máa kó dìbò tí ò bá kírun ṣé ẹni tí ó wà lọ́ndẹ̀ aka kó dìbò tí ò bá kírun láti máa wá máa ní àwọn kó bá fún ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká mọ nǹkan tá a máa sọ lórí social media nípa ìsìláàmù wa nípa ànábì wa ẹlẹ́ka máa dójú ti ìsìláàmù ẹlẹ́ka máa dójú ti ànábì wa òpin ẹlòmíín tó máa wíṣìn àníyàn kan lọmọ tó mú èlòkè wọ́n bí onínìkùnrin kì í ṣe ẹgbẹ́ oníwò 6
onínùkúnì kì í ṣẹgbẹ́ oníwèé mẹ́fà gbogbo tó bá fi lè mú ìsìláàmù tí ò bá western world mu wàláhì tàláhì o ò tí ì ṣẹ̀sìn. ìlú táwọn gbẹ̀yìn sìn irun tó kó náà làáfíà ni wípé wọn ò pe dandan pé kò ṣe ẹ̀sìn kan. ẹ̀sìn tó wà nílùú òyìnbó táwọn wà yìí sìn ẹ̀sìn tó wà nílùú ó lé ní 1000 oníkálukú lákúndì níkún wálìyè díìnì oníkálukú bẹ́ẹ̀ ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. irun tó bá ti lè mú ẹnìkan dìde máa tako ẹnìkan lórí ẹ̀sìn tẹ́ni yẹn ń ṣe irú onítẹ̀hún yẹn ó fẹ́ kógun jàdú nìyà. lákúndì níkún wálìyè díìnì irun tí wọ́n ń pè ní ìbáàdà ìjọsìn ẹnìkan ò ní ìgbà Ọlọ́run nìkan ló máa gbà. tí ó bá ti wá ń ṣe pé wọ́n ló máa wá gba ìjọsìn wọ́n ló máa gba ìbáàdà má sọ pé ẹnìkan ò ṣe tó torí tí wọn náà ń ṣe kò tí ì sí rìsáálà lẹ́tà látọ̀dọ̀ Ọlọ́run pé tí wọn náà ń ṣe Ọlọ́run ti gbà gbogbo à ń bẹ̀ ni pé kó gbà but àwọn tá a jẹ́ mùsùlùmí kí ni yẹn pọ̀ sí jù ló pọ̀ pàápàá jùlọ àwọn tó gbé akatakí ti dání tí wọ́n ń pera wọn ní I don't want to mention anybody's name wọ́n dàpé èèyàn takò wọn bó ti ẹ́ jẹ́ kájọ rò ó iye tó bá ti lè mú mùsùlùmí tó tún fojú wo mùsùlùmí kan pé kò ń ṣe mùsùlùmí lẹ́ni tó ṣe la ilaha illallah wa anna muhammadu rasulullah lẹ́ni tó rí tó ń kírun wákàtí 5 lẹ́ni tó ń gbààwẹ̀ ramadan ẹni tó lọ sí ájì tẹ́ni pé ó lọ sí ájì ó dẹ̀ ń kírun ó pe la ilaha illallah ìwọ tó wá ń sọ pé onítọ̀hún kì í ṣe mùsùlùmí torí pé òun ò rí bí wọ́n ṣe rí ta ló sọ pé bí wọ́n ṣe rí ló perfect jù ta ló sọ fún ẹ pé bí wọ́n ṣe rí ọgọ́ lọ́wọ́ ń fẹ́ tọ́wọ́ bá wọ́n fẹ́ bí wọ́n ṣe rí ńkọ́ tọ́wọ́ bá wọ́n fẹ́ bí wọ́n ṣe rí ńkọ́ ẹ̀sìn ọ̀fàjá ó lè condemn ẹlòmíì torí pé ìwọ fẹ́ proof ara pé wọ́n ló dájú òun fẹ́ dá wàhálà lẹ́ni ẹ jẹ́ ká stop ká máa condemn ẹ jẹ́ ká stop condemnation lórí social media ẹ̀yin ẹ̀wọ̀n nǹkan tí ó ń bọ̀ yẹn sìn lórí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe ìwà aburú tí wọ́n ń pa àwọn èèyàn Nàìjíríà yìí mùsùlùmí ni wọ́n orúkọ ẹ̀sìn ni wọ́n fi ń ṣe aburú tí wọ́n ń ṣe kò bẹ̀ sí nǹkan tó ń fà kọjá wípé sámà wáàsí tí wọ́n ń ṣe fún wọn àti ọ̀nà tí wọ́n gbàgbé ìsìláàmù wọn dání wọ́n ti rí gbogbo ẹlòmíì pé wá ẹni tó bá ti rí báwọn ṣe rí yẹn o wọ́n rí gẹ́gẹ́ bí kèfèrí ni pé já ìdúlé kò fara ẹ pa àwọn kèfèrí ṣé pípa kèfèrí ló kàn sí ó dá ẹni tí ò wá ń ṣe mùsùlùmí tí ò ń ṣe kírísítẹ́nì tí ò ń ṣe kíní olóhùn kógun òun bọ̀ wá Nàìjíríà òun fẹ́ wá gbèjà àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí lórí àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí tí wọ́n fi ń pa àwọn èèyàn ó dá tó bá wá dé ń sìn ṣe lérò pé tí ó bá gbé ogun wá bá ní Nàìjíríà ṣe lérò pé Ọlọ́run máa dá sí